yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ tí ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹrú tọmọ, tèwe tàgbà ẹ má fi para. àdànà kó kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwé parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Kú dédé àsìkò yìí ní gbogbo ìjọba tí láǹfààní láti máa gbọ́ wa láti máa wà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ọdẹ Òdùnbí àjùnibí àtúndùpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àǹfààní èyí tarígbà láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Èmi kò ní jà ṣe wọn fún wa lókè erùpẹ̀. Ẹ káàbọ̀ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ń rèé tẹ̀yìn láǹfààní láti máa gbọ́ wa níkànnì amóhùnmáwòrán BGI TV lórí ètò Ojúmọ́ Aláyọ̀ láti máa fún yín ní àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ó yá o, láì dènà pẹnu, láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ, ọ̀tẹ̀ ló ń jẹ́ ìlú ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀. Àfi tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí. Èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Kókó àkọ́kọ́ tí mo ní kí wọ́n ṣètì gbọ́ yín, òun ló mà ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà sọ nípa ti àwọn àkànṣe iṣẹ́ ẹlẹ́kùnjẹkùn ní àwọn apá ibìkan lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ máa gbọ́ bí ìyẹn náà ṣe lọ láàárọ̀ òní. Ẹ wò ó, ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n wọ́gi lé ọ̀rọ̀ tí àjọ tí ń rí sí ìgbóhùn sí afẹ́fẹ́ mú wá sí iwájú wọn, tí wọ́n sì sọ di mọ̀ pé ohun tó wà nílẹ̀ ẹ jẹ́ kó ṣì wà nílẹ̀ bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ láàárọ̀ òní. Àjọ ICPC ni wọ́n ti tún sọ̀rọ̀ lédè o látàrí bí wọ́n ṣe ń dá El-Rufai dúró sí ibi tí wọ́n fi sí. Wọ́n ní gbogbo ohun tí àwọn ṣe ló bá ìlànà kan lọ. Ìlànà wo ló bá lọ? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ alákòóso fún ọ̀rọ̀ epo lórílẹ̀-èdè Nàìjíríà, Dinsani Alison Madueke, ni wọ́n ti sọ di mọ̀ pé wọ́n máa ti wọ èèyàn kankan fún wọn lórí àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n fi kàn án. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ní àárọ̀ òní. Bákan náà, ẹ wá gbọ́ ohun tí ó ń ṣẹlẹ̀ lásìkò yìí níbi tí gómìnà kan ti ké gbàjarè pé àwọn èèyàn wa ni wọ́n tuntun náà ń gba àwọn oníwà ọ̀daràn, àwọn ajínigbé, wọ́n máa ń gbà wọ́n sí àárín ìlú. Gómìnà wo ló ké gbàjarè yìí? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ máa gbọ́ láàárọ̀ òní. Bákan náà, ní palẹ̀mọ́ ètò ìdìbò tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Èkìtì, Isaac Fayose ó ti ké gbàjarè sí àjọ EFCC o wípé ẹ wò ó, àwọn kan tí ń gbèrò láti ṣe àwọn nǹkan kan, kí ni wọ́n fẹ́ ṣe? Ẹ gbọ́ gbogbo yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Bákan náà, ẹ jẹ́ n sọ di mímọ̀ fún yín pé ọba aládé kan làwọn agbébọnrin kan tí wọ́n dàbí Fúlàní, wọ́n mà ti kọlu ọba aládé náà, wọ́n ṣekú pa o. Níbo ló ti ṣẹlẹ̀? Ẹ̀gbọ́n yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ìbà Gani Adams àti àwọn èèyàn kan ni wọ́n ti rọ àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti tètè mú ọ̀rọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ wá sáyé ní kíákíá o. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ẹ̀gbọ́n yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ wò ó, ṣe rántí ìṣẹ̀lẹ̀ tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àjọ NUJ ICPC ni wọ́n ti rí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdáríjìgbà láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Báwo ni gbogbo ẹ̀ máa ṣe rí ní àárọ̀ òní? Àníjẹ́kẹ́ tí yín dì sí lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ẹ jẹ́ a lọ sókè lọ́hùn, tá a bá lọ tá a bá dé ká wá máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ kú ìkàlẹ̀. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ, tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́, filẹ̀ má yí kúrò ńbẹ̀, má gbé kúrò ńbẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀.
lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ káàbọ̀ padà láti òkè náà wọ́n sórí ètò Ojúmọ́ Aláyọ̀ àti ìrìn jìnnà tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí yín rèé ẹ sì bá wa lẹ́nu ẹ̀ náà ní wá ẹ jẹ́ ká máa sọ fún yín wípé a ti fẹ́ máa túṣu désàlẹ̀ kòkò àwọn ìròyìn yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ní àárọ̀ òní. Ẹ wá gbọ́ wo ẹni tí ń ṣe obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí ń ṣe ìyàwó ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Aṣòfin Olúrẹ̀mí Tinubu ló ti ṣe àpèjúwe ìfilọ́lẹ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àkànṣe iṣẹ́ ibi tí ènìyàn ti ṣẹ̀ wá àbí àwọn ẹkùn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ní orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí èyí tí ó ṣe pàtàkì fún ìrónilágbára àwọn nǹkan bí ìwà òtítọ́ àti bí wọ́n ṣe lè gbé àwọn nǹkan kalẹ̀ ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹni tó ṣojú fún ìyàwó ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ní igbákejì ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ìyàwó rẹ̀ Hajia Nana Shettima òun ni ó ṣojú fún ìyàwó ààrẹ tó sì sọ dímọ̀ pé iṣẹ́ rí ohun tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ yìí òun ló lọ ní ìbámu pẹ̀lú èròǹgbà ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àkọmọ̀nà rẹ̀ ìyẹn ìrètí ọ̀tun gẹ́gẹ́ bó ṣe wáyé ní gbọ̀ngàn kan ní ìlú Àbújá gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú wípé àwọn tí ẹ̀ka iléeṣẹ́ tí ń rí sí ọ̀rọ̀ àkànṣe iṣẹ́ ẹni wọ́n ti wá fi ìdí rẹ̀ múlẹ̀ sí iwájú pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sọ dímọ̀ pé ibi tí oníkálukú ti ṣẹ̀ wá àwọn ẹkùn àwọn àkànṣe iṣẹ́ tí ó ń wáyé níbẹ̀ ó jẹ́ ohun tí yóò mú ìdàgbàsókè bá àwọn ará ìlú gẹ́gẹ́ bí arábìnrin náà ṣe ti sọ dìímọ̀ sí iwájú wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n fẹ́ fi dí àlàfo kan láàrin ìjọba àti àwọn ará ìlú láti rí pé àwọn ìdàgbàsókè ó dé bá gbogbo àwọn ibi tí ìdàgbàsókè yẹ kó dé bá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìyàwó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wá gbóṣùbà káre fún ẹ̀ka tó rí sí ọ̀rọ̀ àkànṣe iṣẹ́ wípé bí wọ́n ṣe ṣe àgbékalẹ̀ nǹkan wọ̀nyí ó dáa púpọ̀ àtúnjẹ́ kí àkọsílẹ̀ máa wà fún àwọn nǹkan èyí tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ni wọ́n gbóṣùbà káre fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn ẹ̀ka lọ́lọ́kọ̀-ò-jọ̀kan tó fi mọ́ àjọ fún àtìlẹ́yìn àti àwọn nǹkan tí wọ́n ṣe láti rí pé àwọn àkànṣe iṣẹ́ yìí ó jẹ́ àṣeyọrí. Inú ìwé ìròyìn The Guardian lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o ẹ jẹ́ ká lọ sí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní ìlú Àbújá níbi tí wọ́n ti wọ́gi lé nǹkan kan tí ó ní ṣe pẹ̀lú ìgbìyànjú àjọ tó ń rí sí ìgbóhùnsí afẹ́fẹ́ NBC wípé ẹ bá wa yí padà o ìdájọ́ tí ilé ẹjọ́ gíga tó ṣe àgbékalẹ̀ rẹ̀ wípé kí àwọn má fi òfin de àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ àti iléeṣẹ́ amóhùnmáwòrán gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ pé ẹjọ́ yìí ni wọ́n tó bá dé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn ní àná níbi tí ilé ẹjọ́ ti wá sọ di mímọ̀ pé ẹ wò ó gbogbo ohun tí ẹ mú wáyé kò ní ìtumọ̀ o kò lọ bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ kó lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ìdájọ́ èyí tí adájọ́ Justice Jane Inyang tó ṣe àgbékalẹ̀ rẹ̀ ni ó sọ di mímọ̀ pé nígbà tí ẹjọ́ yìí ṣì wà ní ilé ẹjọ́ gíga ní orílẹ̀-èdè Nàìjíríà láàrin àwọn èèyàn tí ọ̀rọ̀ kàn gẹ́gẹ́ bí àwọn ṣe ti gbọ́ sí ọ̀rọ̀ náà oríṣiríṣi ọ̀rọ̀ ni ó ti wọnú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Justice Inyang ni ó wá sọ di mímọ̀ pé ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn kò ní sọ ọ́ di mímọ̀ pé àwọn fẹ́ yí ẹjọ́ náà padà o nítorí náà ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ láǹfààní lásìkò yìí láti fi òfin de àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ àti àwọn ènìyàn tí wọ́n ṣiṣẹ́ ní iléeṣẹ́ ìkànsí ara ẹni ìgbóhùnsí afẹ́fẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ní pé bí ẹ kò bá gbàgbé ìdájọ́ náà ló ti kọ́kọ́ wáyé ní ọjọ́ 17 oṣù kínní ọdún 2024 níbi tí wọ́n ti fi òfin de àwọn àjọ tó ń rí sí ìgbóhùnsí afẹ́fẹ́ eléyìí ni wọ́n ti ń bá wọn fà láti ìgbà náà kó tó dé ilé ẹjọ́ lánàá ṣùgbọ́n ibi tí wọ́n fojú sí ọ̀nà kò gbà bẹ́ẹ̀ ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀
ICPC tí wọ́n rí sí ọ̀rọ̀ ìwà àjẹbánu àti ohun tí ó fi ara pẹ́ ni wọ́n tuntun jáde ṣe àfọ̀mọ́ ohun tí yóò fà á bí wọ́n ṣe ń dá gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna bí wọ́n ṣe ń dá dúró ìyẹn Nasiru El-Rufai tí wọ́n sì tẹnumọ́ wípé gbogbo ohun tí à ń ṣe lórí ọ̀rọ̀ ẹni yìí ó lọ ní ìbámu òfin kì í ṣe wípé ó lọ́wọ́ òṣèlú nínú gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń rò wípé ó ní ọwọ́ òṣèlú nínú gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ọ̀rọ̀ yìí léde láti sọ dímọ̀ pé ọ̀rọ̀ gómìnà àná Nasiru El-Rufai ó ti kọjá bí ẹ̀yin èèyàn ti ń rò ó àwọn nǹkan kan wà tó jẹ́ wípé kò yé àwọn ènìyàn tí àwọn èèyàn kàn ń rò wípé ọwọ́ òṣèlú ti wọ ọ̀rọ̀ náà ṣùgbọ́n àwa gẹ́gẹ́ bí àjọ ICPC gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe agbẹnusọ wọn ìyẹn John Ode ṣe ti wá jáde síta gbangba wálíà wípé ẹ wò ìpinnu yìí kì í ṣe pé àwa nìkan la ṣe kì í ṣe pé a dáwọ́wó ó ti ní àwọn ìrìn àjò kan tí ìlànà yìí ti rìn kó tó di wípé a fi ọwọ́ òfin gbé ẹni tí ń ṣe gómìnà àná Nasiru El-Rufai gbogbo ohun tí a ṣe ló lọ ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ òfin tá a sì máa rí i pé a ṣe débi tí ó lápẹẹrẹ wípé kì í ṣe wípé a kàn mú ẹni yìí sílẹ̀ lásán o nítorí pé ọ̀pọ̀ àwọn èèyàn ti rò wípé ọwọ́ òṣèlú ni wọ́n fi mú ọ̀rọ̀ yìí ó dẹ̀ wá sọ di mọ̀ pé kò sí ohun tó jọ wípé à ń lo ohun tó dàbí gbígbógun ti ìwà àjẹbánu à ń lò ó nípa ti ọ̀rọ̀ òṣèlú nìkan gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé tí nǹkan kan bá ṣẹlẹ̀ á ṣe kí ni á fi léde fún àwọn ará ìlú ṣùgbọ́n lọ́wọ́ yìí gbogbo ìlànà òfin àti wípé kò lọ́wọ́ òṣèlú nínú ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Punch lọ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní ẹ tún wá gbọ́ eléyìí ẹni tí ń ṣe alákòóso àná fún ọ̀rọ̀ epo Diezani Alison Madueke ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé lánàá ni wọ́n ti sọ di mímọ̀ pé kò jẹ̀bi àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n fi kan lọ́rùn ẹ̀sùn ìwà ìlú jìbìtì lọ́nà 6 ọ̀tọ̀ọ̀tọ̀ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwà àjẹbánu wọn ní ilé ẹjọ́ kan tó fi kíkalẹ̀ sí ìlú London ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ẹjọ́ yìí ẹ má gbàgbé wípé ọdún 2010 sí ọdún 2015 ni ẹni yìí ti wà lábẹ́ gbogbo ohun tí ó wà lórí rẹ̀ lásìkò yìí lábẹ́ ààrẹ àná Goodluck Jonathan gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀rọ̀ yìí tó dé ilé ẹjọ́ ní àná ni wọ́n gbé yẹ̀wò sọ́tún ni wọ́n gbé yẹ̀wò sósì tí wọ́n sì fi ìdí rẹ̀ múlẹ̀ wípé alákòóso àná fún ọ̀rọ̀ epo òun ni kò jẹ̀bi gbogbo àwọn ẹ̀sùn lọ́lọ́kan-ò-jọ̀kan èyí tí wọ́n fi kàn yìí wọ́n ní lẹ́yìn ìdájọ́ náà tó wáyé ní ilé ẹjọ́ kan ní ìlú London tí wọ́n ti sọ ọ́ di mímọ̀ pé ó máa bá tirẹ̀ lọ láyọ̀ àti àlàáfíà wípé ẹnì yìí kò jẹ̀bi wọ́n ní Alison Madueke ni ó tún dàbí pé wọn yóò tún máa bá fà á lọ sí iwájú nípa ti àwọn ẹjọ́ kan tí ó sì wà nílẹ̀ lásìkò yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ṣùgbọ́n èyí tí ó wà nílẹ̀ lásìkò yìí rí pé wọ́n ti wẹ̀yán tọ̀kọ̀ fún wọn wípé kò jẹ̀bi àwọn ẹ̀sùn kankan èyí tí wọ́n fi kàn án ní orílẹ̀-èdè Nàìjíríà ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká tẹ̀ sí ọwọ́ iwájú eléyìí lágbé mi lọ sí ìpínlẹ̀ Èkìtì ṣáájú ètò ìdìbò tó fẹ́ wáyé ní ọ̀la ní ìpínlẹ̀ Èkìtì ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí tó ti fi gbà kan jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Èkìtì Isaac Fayose òun ni ó mà ti sọ ọ̀rọ̀ kan wípé ẹ wò ó àwọn èèyàn kan ti ń gbìyànjú láti dàbàrú ètò ìdìbò tó fẹ́ wáyé o kódà àwọn èèyàn kan fẹ́ máa ra ìbò níbi ètò ìdìbò ní ọ̀la gẹ́gẹ́ bí ẹni ṣe fi fọ́nrán yìí léde lójú òpó ayélujára ìkànnì abánidọ́rẹ̀ẹ́ rẹ̀ ní àná òde yìí níbẹ̀ ló ti sọ di mọ̀ pé pẹ̀lú ìròyìn tí òun gbọ́ wípé àwọn èèyàn kan bíi ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń gbèrò láti máa ra ìbò pẹ̀lú owó rọ̀gbọ̀rọ̀gbọ̀ ó wá ké sí àjọ EFCC wípé ẹ wà lójúfò ẹ gbọ́dọ̀ jẹ́ kí wọ́n lọ tẹ́ ẹ bá rí wọn mú ẹni yìí ló kọ̀mínú nípa ti bí orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe tí ní ìdàgbàsókè pẹ̀lú irúfẹ́ àwọn ìwà yìí gẹ́gẹ́ bó ṣe sọ di mímọ̀ pé orílẹ̀-èdè Nàìjíríà ìlànà ètò ìdìbò wa lórílẹ̀-èdè Nàìjíríà ni wọn ò fi taratara gbà wọlé nítorí àwọn ọ̀nà kan táwọn èèyàn máa fi ń dàbàrú ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ẹni yìí ṣe ti sọ di mímọ̀ ó wá ní ẹ wò ó a fẹ́ jẹ́ kí àjọ EFCC ẹ wà ní ìkàlẹ̀ o láti rí ọwọ́ tó ẹnikẹ́ni tó máa ń gbèrò wípé òun fẹ́ ṣe kí ni òun fẹ́ ra ìbò àbí ta ìbò fún èèyàn kan níbi ètò ìdìbò èyí tí ó máa wáyé ní ọ̀la ẹ fẹ́ kà á nínú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí ka lẹ́kùnrẹ́rẹ́ ẹja lọ sókè lọ́wọ́n tí ń bá lọ tí ń bá dé kí wàá máa mú àwọn ìrìn tó kù fún yín lẹ́yọ kọ̀ọ̀kan ẹ pé kalẹ̀. èmi ni aláìlúwà
ọba dókítà Adédòkun Ọmọníyì Àṣọlá Bọ́lárìn Aróyinkẹ́yè kínní Ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin èèyàn wa, mo rọ̀ yín o, ẹ máa bá mi wo BGI TV, Bàbá Gbàgede, olólùfẹ́ Yorùbá ni, ó fẹ́ òótọ́ sísọ, ó máa fẹ́ràn àwọn ènìyàn, ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà, ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́, ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́. Wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni. Ojú wa ò ní fọ́ o, etí wa ò ní di o, iléeṣẹ́ náà kò ní dàrú, iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni. BGI TV, ẹ má fi ṣeré, ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè náà sórí ètò Ojúmọ́ Aláyọ̀. Ẹ má gbàgbé wípé ìpolówó ọjà làgúnmọ̀wò, ẹ jẹ́ ká fi tiwa gbé tí ń lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí. Àwọn tó ti bá wa dòwò pọ̀ ló lè rí pé ọ̀gá nìkan láwùjọ òkúta. Ẹ jẹ́ ká máa bá lọ, ẹ lè darapọ̀ mọ́ lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa lọ́lọ́pọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti ṣe fi hàn yín lójú amóhùnmáwòrán. Ó yá, ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ iwájú. Ìròyìn eléyìí tí ọpọ́n súnkàn òun ló máa ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kan èyí tí ẹnìkan fi léde. Gómìnà ìpínlẹ̀ Ẹdó ìyẹn Ekpebolo, Monday Ekpebolo, ni ó máa ti sọ di mímọ̀ pé àwọn ènìyàn wa ni wọ́n ti ń gba àwọn ajínigbé, àwọn oníwà ọ̀daràn ni wọ́n ti ń gbà wọ́n wọlé lásìkò yìí o. Gẹ́gẹ́ bí Monday Ekpebolo, gómìnà ìpínlẹ̀ Ẹdó, gẹ́gẹ́ bí ó ti ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ lásìkò tó ń yànnàná àwọn kan nípa ti bí nǹkan ṣe dé dúró lórí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé àwọn ará ìlú tí ìyàlẹ́nu òun ló jẹ́ pé wọ́n fọwọ́ ra àwọn oníwà ọ̀daràn, wọ́n fọwọ́ ra wọn lórí àti àwọn ajínigbé, wọ́n ń gbà wọ́n wọlé láti máa fi hùwà láabi tí kò dẹ̀ yẹ kí eléyìí máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí gómìnà Ekpebolo ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀, ó wá fi yé wọn wípé ẹ wò ó, kò tán síbẹ̀ o, àwa náà a máa sokùn ètò ààbò lé lórí pé àwọn nǹkan wọ̀nyí àní fẹ́ jẹ́ kí àwọn ará ìlú fi ti wọn kó bá àwa ti ìjọba. Ẹ wò ó, wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn nínú ìwé ìròyìn The Nation lẹ́wọ̀n ti rí ká lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá o, ẹ jẹ́ á lọ síbi tí àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ Fúlàní tí wọ́n tuntun kọlu ọba aládé kan ní ìjọba ìbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ Plateau. Wọ́n fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ọba aládé yìí ló ń lọ jẹ́jẹ́ rẹ̀ lójú ọ̀nà kan tí wọ́n pè ní ojú ọ̀nà Bokos. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n ń bọ̀ láti ìpàdé àwọn lọ́balọ́ba níbi tí wọ́n ti ṣe ìpàdé yìí. Ẹnìkan ṣojú mi kò ló sọ dímọ̀ pé ọkọ̀ ọba aládé yìí ni àwọn aráàbí yìí dá lọ́nà ní nǹkan bíi aago 7:30 alẹ́ ní agbègbè kan tí wọ́n pè ní Danfo Community Close. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ ni pé níbẹ̀ ni wọ́n ti dá lọ́nà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí ọkọ̀ yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, pọ̀pọ̀ èèyàn ló fi ara pa tí wọ́n sì gbé ọba aládé yìí lọ sí ilé ìwòsàn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n ní ṣùgbọ́n ilé ìwòsàn náà ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé ẹ wò ó, ọba aládé yìí ó ti jáde kúrò láyé o. Ẹni tí ń ṣe olórí àwọn ọ̀dọ́ ní ìlú náà, Christopher Luka, òun náà bá àwọn oníròyìn sọ̀rọ̀ tó sì sọ di mímọ̀ pé ìkọlù náà ó wáyé ní tòótọ́ o, kódà ó ti dá ìbẹ̀rù bójó sí àárín ìlú wípé ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàbò ń gbìyànjú láti pé gbogbo ẹ̀ ó ṣe kí ni ó padà bọ̀ sí ipò. Wọ́n ní ìgbìyànjú láti kàn sí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Alfred Alabo, ni kò jẹ́ àṣeyọrí o. Wọn kò gbé ìpè àwọn àtẹ̀ránṣẹ́ tí àwọn fi ránṣẹ́, bẹ́ẹ̀ náà ni wọn kò ṣe nǹkan kan nípa rẹ̀. Ẹ wò ó, ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀n ti rí ká wọ́n ti pa ọba aládé o. Àwọn Fúlàní ni wọ́n pa ọba aládé. Ẹ jẹ́ á kúrò níbẹ̀, ẹ jẹ́ á tẹ̀sí ọwọ́ iwájú. Ẹni tí ń ṣe ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá, Gani Adams, àti ọ̀jọ̀gbọ́n kan tí a mọ̀ sí Professor Akin Alao ti ilé ẹ̀kọ́ gíga Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University ni wọ́n ti sọ ọ́ di mímọ̀
mímọ̀ wípé ó ti tó àsìkò báyìí láti ṣe àtúnṣe nípa ti ètò ààbò àti wípé kí wọ́n tètè mú wá sí ìmúṣẹ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ yìí gangan wípé ẹ tètè jára mọ́ àbádòfin ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ kẹlẹ sọ di òfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní eléyìí ni ó wáyé lẹ́yìn tí wọ́n gbọ́ wípé àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin náà wọ́n ti ṣe kíni wọ́n ti mí sí àbádòfin náà wípé wọ́n lè tẹ̀sí ọwọ́ iwájú láti dálẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹni tí ó sọ̀rọ̀ lórúkọ ẹgbẹ́ Odùduwà Progressive Union ni ẹni tí ń ṣe ọ̀jọ̀gbọ́n yìí ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé ẹ wò ó a nílò àwọn nǹkan wọ̀nyí fún àlàáfíà àti ìgbé ayé ìrọ̀rùn àwọn ará wa ní ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀. Bẹ́ẹ̀ náà ni Ìbà Gani Adams náà ké gbàjarè ìwà ìgbésùmọ̀mí ìjínigbé àti bí àwọn èèyàn ṣe ń gba owó ìtúsílẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ pé ẹ wò ó eléyìí gan ló ti dá ìbẹ̀rù ìbojo sí àwọn agbègbè kan gẹ́gẹ́ bí Ìbà Gani Adams ṣe ti sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ti jáde lásìkò yìí. Ọ̀jọ̀gbọ́n Àlàó wá gba gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ẹkùn lẹ́lẹ́kùnjẹkùn wọ́n gbà wọ́n lámọ̀ràn nípa èyí náà ẹ jáwé sóbì o ẹ jẹ́ kí gbogbo àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ààbò kó ka yín lára o ẹ bá lè ṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì ti ìgbàlódé ẹ ṣe àmúlò yẹn náà dáadáa láti ṣe ìrànlọ́wọ́ fún yín. Ẹ wò wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ẹ fẹ́ ka inú ìwé ìròyìn Nigerian Tribune lẹ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ wá jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn akọ̀ròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. NUJ ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwọn àti àjọ kan tí wọ́n rí sí ọ̀rọ̀ ìròyìn International Press Center ni wọ́n ti rí ọ̀rọ̀ àforíjì gbà láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ọ̀rọ̀ wípé wọ́n fi ọwọ́ òfin gbé àwọn ọmọ ẹgbẹ́ wọn àti akọ̀wé ẹgbẹ́ náà Ọlálékan Akíndojú gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé ọ̀rọ̀ àforíjì yìí ló wá láti ọ̀dọ̀ ẹni tí ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Abíọ́dún Ọ̀jẹ́lábí lásìkò tó ń fi ara hàn lórí ètò kan tó wáyé ní iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ kan ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìlú Òṣogbo gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀ wípé lórúkọ alábòójútó fún iléeṣẹ́ ọlọ́pàá ni àwọn fi ọ̀rọ̀ yìí léde wípé iléeṣẹ́ ọlọ́pàá ti kábàámọ̀ ìṣẹ̀lẹ̀ náà tí wọ́n sì sọ di mọ̀ pé iṣẹ́ ìwádìí sì ń gbìyànjú lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ di mọ̀ pé Akíndojú ni yóò ti wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn èèyàn tí wọ́n ti ṣẹ̀ sí wípé ẹ má bínú èyí tí a ti lè ṣe sí ẹ̀yin akọ̀ròyìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí wọ́n ṣe fi ìdí rẹ̀ múlẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ àforíjì yìí ló ti wá oríṣiríṣi ọ̀rọ̀ wá sọ́tún ọ̀rọ̀ wá sí òsì látàrí gbogbo eléyìí. Ẹ wò ẹ fẹ́ kà inú ìwé ìròyìn Daily Post lẹ́wọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Ó yá ẹ jẹ́ ká bá máa mú lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ẹ ti gbọ́ ohun tí ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ẹ wò àwọn àkànṣe iṣẹ́ ní àwọn ẹkùn lọ́lọ́kọ̀ òjọ̀kan wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe pàtàkì fún ìdàgbàsókè agbègbè lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn wọ́n ti sọ dímọ̀ pé kò sóhun tẹ́ fẹ́ ṣe sí àjọ tí ń rí sí ìgbóhùnsí afẹ́fẹ́ ẹ jẹ́ kí ẹjọ́ yẹn kí ó sì wà níbẹ̀ ẹ má fi ọwọ́ tí ó lè mú àwọn iléeṣẹ́ ìgbóhùnsí afẹ́fẹ́ mọ́. Ẹ wò kí lẹ rí sí ìdájọ́ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. ICPC wọ́n ti ṣàlàyé o ìdí tí wọ́n fi ń dá gómìnà Nasiru El-Rufai dúró. Wọ́n ní gbogbo ẹ̀ ló lọ ní ìlànà òfin o kì í ṣe wípé lọ́wọ́ òṣèlú nínú. Kí lẹ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà ẹ wá gbọ́ ẹni tí ó ti fi ìgbà kan ní jẹ́ alákòóso fún ọ̀rọ̀ ètò ọrọ̀ epo Ndizani ni wọ́n ti sọ pé wọ́n ti wọ èèyàn kankan fún wípé kò jẹ̀bi àwọn ẹ̀sùn kan èyí tí wọ́n fi kàn án. Kí lẹ rí sí irú eléyìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Gómìnà nípalẹ̀mọ́ ètò ìdìbò sí ipò gómìnà tó fẹ́ wáyé ní ìpínlẹ̀ Èkìtì Isaac Fayose ẹni tí ń ṣe àbúrò gómìnà àná ní ìpínlẹ̀ Èkìtì ló tuntun jáde wá síta láti wá sọ di mímọ̀ wípé ẹ wò àwọn èèyàn kan wọ́n ti ń gbèrò láti ta ìbò àjọ EFCC ẹ dira o. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Gómìnà ìpínlẹ̀ Ẹdó ìyẹn Ekpogbolo ló ti ké jàrìjàrì yìí pé àwọn ará ìlú ni wọ́n tuntun ṣe ìgbaniwọlé àwọn ajínigbé àtàwọn oníwà ọ̀daràn ní ìpínlẹ̀ náà. Kí lẹ rí sí ọ̀rọ̀ yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà wọ́n ní àwọn Fúlàní kan ni wọ́n ti kọlu ọba aládé o wọ́n sì gba ẹ̀mí lẹ́nu rẹ̀. Kí lẹ rí sí irú eléyìí
ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní lórí ọ̀rọ̀ ìṣòro ètò ààbò náà ni ó wọ́n ní Ìbà Gani Adams àti ọ̀jọ̀gbọ́n kan Àlàó ni wọ́n ti rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin pé kí wọ́n jára mọ́ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ ilẹ̀ rí sí yẹn ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. Bákan náà àwọn NUJ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn ti rí àforíjì gbà ó láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá látàrí ohun tí wọ́n ṣe sí àwọn kílẹ̀ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Oníyan ṣeun ọlọ́kà ṣeun gbogbo ẹni tẹ́ fẹ́ bá wa jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín àjọṣe wa ò ní bàjẹ́ níbi làwọn rí mọ́ fún ti ìròyìn lórí ètò Ojúmọ́ Aláyọ̀ ìròyìn eré ìdárayá àmúbọ̀ lórí pápá BGI TV títí dìgbà mìíràn ojú ní mí kì í ṣe àìmọ̀fólókò àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí yín tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kan ó Ọlọ́run bá òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ire o ire pàmìtì. Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn-ún níbi láti máa fún yín ní àwọn ìròyìn eré ìdárayá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ ti mọ̀ pé ilé láti máa ń kẹ́ṣọ́ lóde tá a bá sọ̀rọ̀ nípa ìròyìn eré ìdárayá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Victor Osimhen agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ń gbá bọ́ọ̀lù lọ́wọ́ iwájú ni ó ti tẹnumọ́ ọ̀rọ̀ kan bí orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe sí níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé ó ní ohun tó burú jù ní o gẹ́gẹ́ bí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ṣe ti gbìyànjá ní ọ̀sẹ̀ tó kọjá tí a rí àwọn èèyàn bíi Ivory Coast, Morocco, Senegal, Egypt, Cape Verde, DR Congo, Tunisia, South Africa, Algeria tí wọ́n ti ń ṣojú ilẹ̀ adúláwọ̀. Orílẹ̀-èdè Nàìjíríà ló kùnà láti dé ibi ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí nígbà tí wọ́n pàdánù sọ́wọ́ orílẹ̀-èdè DR Congo níbi tí ọ̀rọ̀ dédò yìí Victor Osimhen ló ti wá sọ ní mọ̀ pé ohun tó ń bani lọ́kàn jẹ́ púpọ̀ ní pé tẹ̀lé ni àwọn ò láǹfààní láti lọ síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé pé ẹ wo ilé ayé yìí ọwọ́ máa ń rí bẹ́ẹ̀ nígbà mìíràn ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ iwájú ẹ jẹ́ ká kúrò níbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ àwọn abẹ̀ṣẹ́kù bí òjò wọn ní aláṣeyọrí lágbo àwọn abẹ̀ṣẹ́kù bí òjò Anthony Joshua ni ó ti bọ̀wọ́ lu ìwé àdéhùn pẹ̀lú iléeṣẹ́ ìpolówó kan gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí rẹ̀ múlẹ̀ yóò máa darapọ̀ mọ́ àwọn èèyàn bíi Jose Mourinho, Robert Lewandowski láti sọ pé wọ́n fẹ́ fi ọwọ́ sowọ́pọ̀ níbi ètò kan tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ àmọ́ sọ nípa ti àwọn abẹ̀ṣẹ́kù bí òjò wọn ní ẹni tí ń ṣe ọ̀gá àgbà iléeṣẹ́ náà ni ó kéde rẹ̀ wípé Anthony Joshua ti darapọ̀ mọ́ àwọn èèyàn tí àwọn fẹ́ ṣe àmúlò nípa ti ètò ìpolongo kan èyí tí yóò máa wáyé káàkiri àwọn apá ibìkan ní orílẹ̀-èdè àgbáláyé. Anthony Joshua ni ó darapọ̀ mọ́ àwọn ènìyàn láti rí i pé òun náà ó di ọ̀kan lára àwọn. Ẹ má gbàgbé pé bí àwọn èèyàn kó Palmer, Gary Neville, Laura Wood, Kobe Mino àwọn yìí wọ́n ti wà nínú àwọn èèyàn àti iléeṣẹ́ yìí ti yàn láàyò tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó tó di wípé Anthony Joshua náà òun náà ti darapọ̀ mọ́ wọn. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nípa ti Anthony Joshua. Ó yá ẹ jẹ́ ká tẹ̀sí ọwọ́ iwájú ẹ jẹ́ kí n fi ìdí rẹ̀ múlẹ̀ fún yín wípé ẹ wá gbọ́ ohun tí àwọn èèyàn kan sọ nípa ti ohun tó ní ṣe pẹ̀lú ìdíje ife ẹ̀yẹ àgbáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ wípé ẹ wò ó wọ́n ti rọ àwọn èèyàn pé ẹ yé máa ṣe bí ẹni pé ẹ mọ bó ṣe ń lọ. Ẹnìkan tó jẹ́ ọ̀kan gbòógì agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí ọmọdé Brazil Ronaldo de Lima ni ó ti tẹnumọ́ ọ̀rọ̀ wípé Messi ni ó dájú tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan lórílẹ̀-èdè àgbáńláyé bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ máa sọ wípé ẹ mọ bó ṣe ń lọ lóòótọ́ àti lódodo Messi ẹ lè fi máa wé Ronaldo ṣẹ́rí ohun tí ó ṣe láìpẹ́ yìí ó yẹ kó tuntun yé yín pé Messi yìí ó ti fi gbogbo ọ̀nà ju Cristiano Ronaldo lọ níbi tí a bá ọ̀rọ̀ dé yìí gẹ́gẹ́ bí Delima Ronaldo ṣe ti sọ eléyìí tí mọ̀ pé ẹ má jẹ́ ká máa tanra wa mọ́ Ronaldo kò tí ì lè dúró lẹ́gbẹ̀ẹ́ Lionel Messi gẹ́gẹ́ bí òun ṣe sọ tirẹ̀. Ẹ wò ẹ jẹ́ ká wo bí ẹ̀yin náà yóò ṣe lọ nípa ti èsì táwọn èèyàn fẹ́ fún òun tiẹ̀. Orí ọ̀rọ̀ Messi náà ni mo ṣì wà níbi tí wọ́n ti sọ dímọ̀ pé òun fúnra lára rẹ̀ ló ti sọ ìdí pàtàkì tí òun ṣe sunkún lẹ́yìn tí ó kọ́kọ́ gbá góòlù àkọ́kọ́ wọlé níbi ìdíje
ife ẹ̀yẹ àgbáyé ìyẹn World Cup. Ẹ má gbàgbé pé Messi ó gbá góòlù oníbẹ̀ta wọlé hat-trick, ṣùgbọ́n nígbà tó gbá góòlù alákọ̀ọ́kọ́ wọlé ó ṣe bí ẹni sunkún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá bi í léèrè pé kí ló ṣẹlẹ̀, ṣó lè ṣàlàyé fún wa, ni Messi fi wá dá wọn lóhùn pé ẹ wò ohun tí ó gba omijé lójú ni ó yàtọ̀ sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Ó ní àwọn ìgbà kan tí òun la àwọn ìṣòro kan kọjá, àwọn èèyàn tí wọ́n súnmọ́ wọ́n ń ṣe bẹ́ẹ̀, wọ́n ṣe ìwúrí fún òun, wọ́n sì jẹ́ kí òun mọ̀ wípé eléyìí kì í ṣe òpin. Ó ní gbogbo àwọn àsìkò yìí ni òun rò pé ṣé òun tún lè wá síbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Gẹ́gẹ́ bí Lionel Messi ṣe ti sọ di mọ̀ pé ohun tí òun rò nígbà tóun gbá góòlù yẹn wọlé rèé o, tó gba omijé lójú òun. Gẹ́gẹ́ bí Messi ṣe ti fi ọ̀rọ̀ náà léde. Ẹ jẹ́ kí n kúrò níbẹ̀, ẹ jẹ́ kí n tẹ̀ sí ọwọ́ iwájú, ó di ọ̀dọ̀ ti àwọn Arsenal. Kí ló ń ṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn Arsenal? Àwọn ní agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ ẹ̀yìn Emmanuel Fernandez ní àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kan lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ní ilẹ̀ òkèrè. Àwọn bíi Arsenal, Chelsea ni wọ́n ti ń tọpinpin agbábọ́ọ̀lù yìí wípé àwọn fẹ́ rà á látinú ikọ̀ agbábọ́ọ̀lù Peterborough United ní sáà tí a wà yìí. Ẹ má gbàgbé pé agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ló jẹ́ ọ̀kan gbòógì fún ikọ̀ agbábọ́ọ̀lù Rangers gẹ́gẹ́ bí ó ṣe pàdé pẹ̀lú wọn ní sáà tí ó kọjá. Ó dẹ̀ ṣèrànlọ́wọ́ góòlù fún wọn ní báyìí. Kódà òun ni ó gba ẹni tí ó dájú agbábọ́ọ̀lù tó dájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù yẹn. Níbi tí ọ̀rọ̀ dédò yìí wọ́n ní ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea, Arsenal ni wọ́n ti fìfẹ́ hàn pé àwọn fẹ́ ra agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí. Ẹ jẹ́ ká wo bí ìyẹn náà yóò ṣe lọ fún ẹni tí ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Fernandez yìí, bí gbogbo ẹ̀ yóò ṣe lọ sí. Thierry Henry ni màá fi máa káàdì rẹ̀ nílẹ̀ lásìkò yìí, níbi tí ó ti ń sọ dìímọ̀ fún Cristiano Ronaldo lẹ́yìn tí orílẹ̀-èdè rẹ̀ gbá àmì ayò ẹyọ kọ̀ọ̀kan níbi ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ wọn ní àná òde yìí. Thierry Henry sọ dìímọ̀ pé ẹ wò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ó dùn ju bí Cristiano Ronaldo ṣe ń gbá lọ. Jọba dára kó ṣe kíni kó fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn akẹgbẹ́ rẹ̀ lórí pápá. Ẹni tí ń ṣe Thierry Henry òun ni ó sọ eléyìí di mímọ̀ nípa ti bí Ronaldo ṣe ń wá gbogbo ọ̀nà láti mí àwọn fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ní àná òde yìí. Ẹni tí ń ṣe Thierry Henry wá sọ di mímọ̀ pé ẹ wò nǹkan tó ṣe pàtàkì tí òun fẹ́ jẹ́ kí Cristiano Ronaldo mọ̀ ní wípé àwọn ìgbà kan wà tí wàá nílò láti mí àwọn ìgbà kan dẹ̀ wà tí ò nílò láti mí àwọn. Gẹ́gẹ́ bí Henry ṣe ti ṣe àlàyé ìfẹsẹ̀wọnsẹ̀ àná yìí. Ẹ wò ẹ fẹ́ kà á lọ sínú àwọn ìwé ìròyìn yẹn lọ́lọ́kọ̀ọ́jọ̀kan Erica níbẹ̀. Níbi làwọn rẹ̀ mọ̀ fún ti ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV. Títí dìgbà mìíràn àwa làwọn máa ṣe nǹkan ìṣe wa ò ire o ẹ kàbìtì. Iléeṣẹ́ amóhùnmáwòrán tó mọ bó ṣe ń lọ tó ní ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó, ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà, àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúrò ń bẹ̀, má gbé kúrò ń bẹ̀, máa jẹ̀gbádùn ẹ̀ lọ. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o. Bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀, ẹwà rẹ̀ á kalẹ̀ á ká oko. Ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 7038226160 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 07038226160. BGI TV, bàbá gbàgede ìmọ̀ TV, ọ̀gá ni kọ́ń láwùjọ kùtà. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.